àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV àwa. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, èyí ni àwọn nǹkan èèwọ̀ tí kò yẹ kẹ́ ẹ máa ṣe. Wá tákàdá àti gègé kọ̀wé láti dé sílẹ̀ lọ́jọ́ tèmi. Bàbá Kórèdé yín náà rèé ohun ìfẹ́ SOMIDA ọmọ oníjà kò mànà. Mo kí yín kú lé lórí ìkànnì ìrírí ayé TV. Ẹ má bínú bẹ́ẹ̀ ṣe ń gbáriwo nínú rẹ̀. Àyálò lásán la ní ká ṣe ní pápápá lọ́jọ́ tèmi. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, àwọn nǹkan èèwọ̀ tí kò dára kí ẹ máa ṣe. Àkọ́kọ́ rèé, wọ́n ní àdíṣoṣo kò bá ìràwọ̀ yín lára mu. Ẹ má bá wọn lo àdíṣoṣo. Ṣé mọ̀ tí wọ́n ń pè ní àdíṣoṣo? Èkùrọ́ tí wọ́n máa ń fọ́, tí wọ́n máa ń jó, tépo máa ń yọ nínú rẹ̀. Epo dúdú tí máa ń yọ nínú rẹ̀ yìí kò bá ìràwọ̀ yín lára mu. Ẹ má jẹ, ẹ má fi lo oògùn, ẹ má fi para, torí pé èèwọ̀ ni fún yín. Ìkejì tó jẹ́ èèwọ̀ fún yín, òun náà ni àgbàdo sísun. Gbogbo ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà tẹ́ fẹ́ràn àgbàdo tí wọ́n bá ti sun lórí iná, ìyàtọ̀ sí èyí tí wọ́n sè, wọ́n ní ẹ gbọ́dọ̀ jẹ. Àgbàdo tí wọ́n máa ń sun, ó ti yé yín nísìnyí, kéèyàn lọ ya àgbàdo lóko, kó wá délé, kó wá gbé sẹ́gbẹ̀ẹ́ iná, kó sun pé òun fẹ́ jẹ. Èèwọ̀ ni fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà. Mo ní ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ lórí ìkànnì yìí lọ́jọ́ tèmi. Àwọn èèwọ̀ tó pọ̀ ní bẹ fẹ́yìn tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà. Mò ń bọ̀, ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. Àgbàdo sísun ni mo sọ fún yín tẹ́lẹ̀ yín kó jẹ́ èèwọ̀ fún yín. Kì wá ṣe àgbàdo sísun nìkan o. Wọ́n ní iṣu sísun. Ẹ mọ̀, ẹlòmíì á gbé iṣu sẹ́gbẹ̀ẹ́ náà pé òun fẹ́ sun jẹ. Kò dára fún un. Kò wá tán síbẹ̀, bọ̀lì. Ṣé mọ̀ tí wọ́n ń pè ní bọ̀lì? Ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí wọ́n ó bu ara rẹ̀, tí wọ́n ó gbé sẹ́gbẹ̀ẹ́ náà pé àwọn fẹ́ sun jẹ. Eléyìí kò dára fún yín tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà. Ju gbogbo rẹ̀ lọ, àwọn nǹkan tó bá ti jẹ́ sísun báyìí, èèwọ̀ ní fẹ́yìn tẹ́ bá ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà. Ẹlòmíì á sun ẹ̀pà pé òun fẹ́ jẹ. Ẹlòmíì á sun wẹ̀lí. Ṣé òdùkú lẹ máa ń pè é? Àwọn ìgbóná máa ń pè ní wẹ̀lí àbí? Wọ́n ní ká sun jẹ. Kò dára fún gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà. Àwọn èèwọ̀ tó wà fẹ́yìn tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà kò mọ̀ tí ì tán síbẹ̀. Wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ sùn, ẹ má mọ kọjú mọ́ ògiri tàbí sún mọ́ ògiri tẹ́ ẹ bá fẹ́ sùn. Bóyá ọ̀rọ̀ mi ò tí ì yé yín dáadáa. Ẹ rí i pé ibùsùn àwọn ẹlòmíì lẹ́gbẹ̀ẹ́ ògiri ni máa ń wà. Ìwọ tó bá jẹ́ afẹ́fẹ́ aláwàdà, má lọ sùn lẹ́gbẹ̀ẹ́ ògiri lọ́hùn, torí ẹlòmíì á máa bẹ̀rù yín pé kó má bàa jábọ́ lórí ibùsùn, yóò wá lọ sùn lẹ́gbẹ̀ẹ́ ògiri. Ìwọ tó bá ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, wọ́n ní má sùn lẹ́gbẹ̀ẹ́ ògiri, bẹ́ẹ̀ ni má kọjú mọ́ ògiri fi sùn. Èèwọ̀ ni fún yín. Kò bá ìràwọ̀ yín lára mu. Kò mọ̀ tí ì tán síbẹ̀. Ẹ jẹ́ n dá tọ́mì díẹ̀ náà. Mo ń padà bọ̀ sórí ètò. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. Àní gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ wo ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe sí nísàlẹ̀ yìí. Tó bá tún kù níbẹ̀, ẹ tí darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀, tẹ́ ẹ bá ti tẹ̀, kò ní sí níbẹ̀ mọ́. Ìgbà yẹn gangan lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, wọ́n ní kò dára kẹ́ ẹ mọ sùn sínú òkùnkùn. Bí ò bá tiẹ̀ síná lọ́dọ̀ yín, tó bá jẹ́ iná àtùpà àbí tọ́ọ̀ṣì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, ẹ mọ tàn kalẹ̀ kẹ́ ẹ mọ fi sùn. Wọ́n ní ó tún dára púpọ̀ kẹ́ ẹ mọ wọ aṣọ funfun fi sùn tẹ́ ẹ bá fẹ́ sùn lóru. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, ẹ gbìyànjú kẹ́ ẹ mọ gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí. Àní kò mọ̀ tí ì tán síbẹ̀. Wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, ẹ má mọ ṣàdéhùn. Bóyá ẹ fẹ́ ṣàdéhùn fún yàn, ẹ má mọ ṣe rárá, torí pé kí ni kò bá ìràwọ̀ yín lára mu. Ipe tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ ń fún ẹ ní nǹkan báyìí, àbí tó bá dọ̀la ń ṣe nǹkan báyìí fún ẹ. Ẹ má mọ bá wọn ṣe rárá, torí pé àdéhùn ṣíṣe kò sí nínú ìràwọ̀ yín. Tá a bá wá wò ó, á rí i pé ọkùnrin wà tí ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, bẹ́ẹ̀ náà ni obìnrin sì wà tí ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà. Ṣùgbọ́n láàrin ọkùnrin àti obìnrin, èèwọ̀ kan wà ń bẹ̀ tí wọ́n ní ẹ gbọ́dọ̀ ṣe. Mo ń bọ̀, ẹ jẹ́ kí n dókè lọ́hùn kí n padà wá sọ eléyìí fún yín. Bóyá òun ní sọ tí ń fi dágbére lórí ètò. Ẹ jẹ́ n dókè lọ́hùn náà. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì ìrírí ayé TV. Àní gbogbo àwa tá à ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, yálà ọkùnrin ni wá tàbóbìnrin, wọ́n ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí ìgbéyàwó wa a máa ní ìdààmú púpọ̀. Pàápàá jùlọ, wọ́n ní kí obìnrin tí bá ń lo ìràwọ̀ yìí kó ṣe sùúrù gidi gan, torí pé kí ni irúfẹ́ àwọn ọkùnrin tó bá pàdé, irúfẹ́ àwọn ọkùnrin yìí
wọn a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta. èyí já sí pé ìwọ tó ń lo ìràwọ̀ yìí má ròyìn pé ìwọ nìkan ni ọkọ rẹ yóò fẹ́ o. tó bá fẹ́ wọ nìkan sínú ilé má ròyìn pé ìwọ nìkan ló ń bẹ lọ́wọ́ rẹ̀, ó ṣeéṣe kó ti fẹ́ méjì mẹ́ta síta. ǹjẹ́ ìwọ obìnrin tó bá ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, sùúrù dọwọ́ rẹ̀ tó bá fẹ́ gbélé ọkọ. má lọ ròyìn pé ìwọ nìkan lọ́kọ rẹ yóò fẹ́. àkíyèsí pàtàkì, ẹ ṣọ́ra gidi gan. ìwọ ọkùnrin náà tó ń lo ìràwọ̀ yìí má lọ ṣàdéhùn fóbìnrin kan pé ìwọ nìkan nífẹ̀ẹ́ o, ìwọ nìkan nífẹ̀ẹ́ o. ṣẹ́ gbàgbé pé wọ́n ní àdéhùn kò dára fún ìràwọ̀ yín rárá. ìwọ ọkùnrin tó bá ń lo ìràwọ̀ yìí, obìnrin méjì mẹ́ta ló padà fẹ́, ó lè fẹ́ obìnrin ẹyọ kan ṣoṣo. fún ìdí èyí má lọ ṣàdéhùn tó lè tẹ̀lé fún obìnrin kan, má lọ yóò fẹ́ ranù kan kó máa ní pé ìwọ nìkan nífẹ̀ẹ́ nígbà òjò nígbà ẹ̀rùn èmi àtiwọ́ ni. má lọ sọ bẹ́ẹ̀ rárá, torí pé kí ni ìràwọ̀ tó ń lò yìí èyí sábà fẹ́ ìyàwó kan bíi méjì mẹ́ta mẹ́rin òun lẹ máa ń fẹ́. ìwọ obìnrin tó ń tẹnumọ́ yín pé o lè gbélé olórogún, so bá rọ́kùnrin kan tí bá ń tẹ̀lé rẹ kiri lọ wò dáadáa, tó bá jẹ́ afẹ́fẹ́ aláwàdà ni kò sí àní-àní, ó gbélé olórogún tipátipá yìí náà ni, àfi tó o bá fẹ́ kí ìgbéyàwó yìí kó lọ́jọ́. èyí tí mo fẹ́ fi kásẹ̀ rẹ̀ nílẹ̀ lọ́jọ́ tèmi òun náà ni pé gbogbo àwa tá à ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, ìyálà ọkùnrin ni wá àbóbìnrin ni wá, ẹja fetí sí eléyìí dáadáa. tó bá jẹ́ ọkùnrin ni ẹ́, ọ̀rẹ́ obìnrin ló dára fún ẹ láti máa yàn. ẹ má ṣì mí gbọ́ o, ìsọ pé kó mọ kóbìnrin o, àmọ́ ọ̀rẹ́ tẹ́lẹ̀ máa ṣe alábàárìn, tẹ́lẹ̀ máa jẹ́ alábàásọ ara yín, obìnrin ló dára fún ẹ. wọ́n ní tó bá yan ọ̀rẹ́ ọkùnrin bí ìwọ náà, wọ́n máa dà ẹ́, kò ní sí àǹfààní kan láàrin yín, wọ́n máa rí ìjákulẹ̀ látọ̀dọ̀ wọn. ìwọ náà tó bá jóbìnrin, ọ̀rẹ́ ọkùnrin ló dára fún ẹ. ìwà sọ pé kó mọ gbéra rẹ lẹ̀ fáwọn ọkùnrin o, àmọ́ lálábàárìn, alábàásọ, alájọjíròrò. ẹ̀yin náà mọ ìgbà míì wà yẹn lè lọ́rẹ̀ẹ́ obìnrin tó ṣe ń pé kò ní sí ìbálòpọ̀ láàrin rẹ̀. ohun tí mo sọ gbàgbẹ́ ó yẹ kó ti yé yín. tó o bá jóbìnrin tó ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà, ọ̀rẹ́ ọkùnrin ló dára fún ẹ. bó o bá yan ọ̀rẹ́ obìnrin, wọ́n mọ̀ padà já ẹkúnlẹ̀, wọ́n mọ̀ dà ẹ́, wọ́n mọ̀ trayí rẹ̀. kàyí bẹ́ẹ̀ kọ́ lẹ mọ́ sọ lédè Faransé. mo kí ìyá mi Ajá Àbẹ̀kẹ́ láti Paris, Ajá Àbẹ̀kẹ́ Sọ́bírà, ìyá mi Àfọlábí Babayàtọ̀, àwọn ni olùkọ́ mi. tí mo bá ti ń ṣe èdè Faransé pè lórí ètò báyìí, àwọn náà máa ń gbá mi láago pé bàákúrẹ́dé bẹ́ẹ̀ kọ́ la máa ń sọ, báyìí la máa ń sọ. mo kí yín ní Paris lọ́jọ́ tèmi. ẹ bá ń kí àna mi Chibosa Ájì Ṣakiru Sanusi lọ́dọ̀ yín níbẹ̀. ẹ bá ń kí bàbá mi Ajá Rẹ̀mú Bello. ẹ bá ń kí ìyá mi Ajá Rahima Yekini, ìyá mi Jẹ̀sà òṣèré onílẹ̀ òbí, ọmọ ẹlẹ́ni àtẹ̀ka, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. mo kí yín ní Paris lọ́jọ́ tèmi, mi ò ní wá yín tì. ẹ wò ó, kì í dùn púpọ̀, ṣókí báyìí náà lọ bẹ oge. mo wá sí ọ̀dọ̀ èèyàn mi kan ní ìsinmi, òun wá jẹ́ ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà. òun ló ní kí n ṣàlàyé díẹ̀ fóun nípa rẹ̀. mo wá ní tó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ń ṣe sórí àgbáyé kó lè jàǹfààní fún gbogbo ẹ̀yin tẹ́ wà lórí àgbáyé. ìdí rèé tẹ́ fi ń gbọ́ ariwo nínú rẹ̀, torí èèyàn mi yìí lẹ́gbẹ̀ẹ́ títì ló wà. ǹjẹ́ gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ bá fẹ́ máa làyé àwọn nǹkan èèwọ̀ yín nípa ohun tó yẹ kẹ́ máa ṣe, ohun tí ò yẹ kẹ́ máa ṣe, ẹ pè mí sórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó, +229 97 74 76 51. fún àǹfààní ìtẹ̀gbọ́n English, ẹ tẹ +229 97 74 76 51. kẹ́sì má gbàgbé láti máa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè jẹ àǹfààní yìí, torí pé ìtẹ́lọ́rùn yín òun ni ohun tó jẹ wá lógún. ní báyìí ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ̀yà àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. mímọ fẹlẹ́ ìṣèlú ọlọ́jọ́ tèmi, mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. èmi ní mà wá àyín ní mà bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì gbẹ̀nà wò. ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní bẹ́bà o. Muhammadu Akóredé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. mo ń dágbére lórí ètò, kì í ṣe tekó kì í ṣe tààrùn. ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. títí ìgbà tá a tún máa pàdé, mi ò fi sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀.